ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni ewé rinrin. Ewé kan bẹ tí àwọn bàbá wa ń pè ní ewé rinrin. Ewé rinrin yìí bó la bàbá wa ṣe kàkún tó nígbà wáṣẹ̀, kí sì ni òye tí Olódùmarè fi yé wọn àti ìwúlò tó wà lára pàtàkì ewé yìí. Ewé yìí ní àkókò tí ó ní ni wípé inú òjò ló máa ń wà dáadáa, kò kì í sí nínú ẹ̀rùn púpọ̀. Tó náà kọ́ ni wípé ewé rinrin yìí, ewé tá à ń pè ní ewé rinrin òun ni. Lórí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀, ìdí tí ó fi jẹ́ pé nígbà òjò ń lọ pọ̀ dáadáa tíyàn lè rí káàkiri. Ní àkókò ẹ̀rùn ó ṣeé ṣe kéèyàn máa wá káàkiri bí tó bá wà kéèyàn tó rí. Mo wá fẹ́ sọ àwọn àǹfààní àti ìwúlò kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ níwọ̀nba tí ẹ̀yin tẹ́ fi lè gbádùn bá bàbá wa ṣe lọ ayé wọn nígbà wáṣẹ̀, ìwọ̀nba èyí tí Ọlọ́run fi yé bàbá tèmi mọ́. Torí pé ìmọ̀ ibùdó kan ni ẹnìkan ò lè wẹ̀já. Bá a ti ń sọ̀rọ̀ yìí, èyí tí èmi mọ̀ òun ni mò ń sọ̀rọ̀ lórí. Ẹlòmíín náà ń bẹ́nu ilé tí ń wò mí, tàbí tí bàbá rẹ̀ ti mọ̀ nípa iṣẹ́ yìí rí, tí wọ́n ti lò ó lóríṣiríṣi ọ̀nà míì, àmì ìtẹ́mi máa ń pa àríṣà bá mi fi yé mi, tí mo sì lò ó tọ́lọ́ sí ní orí bẹ́ẹ̀, òun ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Ewé rinrin jẹ́ ewé kan pàtàkì tí bàbá mi jẹ́ kó yé mi pé ìyówù téèyàn bá lò sára tó bá fẹ́ gbòdì lára èèyàn tó jẹ́ bí tá a lè pè ní májèlé poison, bóyá ọjọ́ májèlé tí inú tó wọnú ẹ̀jẹ̀ ni, tàbí májèlé tó wọnú fún tá a jẹ nípasẹ̀ oúnjẹ, tàbí èèyàn tiẹ̀ sí oògùn Yorùbá lò, tàbí èèyàn sí oògùn òyìnbó lò, tàbí wọ́n lo oògùn fún yàn lóògùn òyìnbó gan tó wá fẹ́ gbòdì lára èèyàn. Ẹ̀rí àwọn bàbá wa máa lo ewé láti yọ oró nǹkan burúkú kúrò lára. Kódà ewé bàbá mi á tún máa lò bí ejò bá bú yàn jẹ. Bí ejò bá bú yàn jẹ, bẹ́ẹ̀ bá ti lè lò pẹ̀lú ògo Ọlọ́run, èèyàn ó sì bẹ̀rẹ̀ sí ní àlàáfíà. Ìwúlò rẹ̀ pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà níwọ̀n bẹ́ẹ̀. Àkọ́kọ́ nú ìwúlò tí ewé rinrin ní, tí èèyàn bá rí wípé èèyàn sí oògùn jẹ, tàbí ó lo oògùn òyìnbó kan ó fẹ́ máa dà láàmú nínú ara, tàbí ó tiẹ̀ jẹ oúnjẹ ojú oorun tí a rí pé tí ń ṣe wà spiritual, tàbí inú èèyàn kàn wú bembe ẹ̀ tí ẹ̀ mọ́ kókó tí ń ṣe, ewé yìí nìkan òun lá gbó, á fomi sí, ẹnìyẹn ó mú déédéé tọ́ḿbìlà kékeré tó bá ti lè mú láàárọ̀ tó sì mú lálẹ́, déédéé tọ́ḿbìlà tó jẹ́ pé síbí ìmùkọ 6 ló wà nínú ẹ̀. Torí àwọn míì máa ń sọ pé oògùn ìbílẹ̀ nígbà wáṣẹ̀ kò ní òdiwọ̀n, irọ́ ni o. Àfi tó bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tó fún ọ ní egbòogi lókù. Oògùn Yorùbá ní òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n. Yorùbá méjèèjì tí mo sọ ló yàtọ̀ sí ara wọn. Òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n. Tẹ́ ẹ bá ti lè gbó lápèjúwe, tẹ́ ẹ bá ti rí ewé tó bá kún ọwọ́ méjì báyìí, tẹ́ ẹ bá fẹ́ gbó, omi tẹ́ ẹ fi sí kó má ju déédéé omi tọ́ḿbìlà tí mo sọ yìí tí mo ní síbí 6 ni, kó má ju déédéé tọ́ḿbìlà 6 náà lọ. Ẹ wàá gbó pẹ̀lú ẹ wàá ṣẹ. Tẹ́ ẹ bá ti lè ṣẹ, múmu rẹ̀ àti lílò rẹ̀ déédéé tọ́ḿbìlà tí mo ní déédéé síbí 6 ni láàárọ̀ àti ní alẹ́. Tí èèyàn bá sí oògùn jẹ, yóò sì kú lára rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Tọ́ ẹlẹ́ẹ̀kejì tá a tún lè lo ètà àgbo yìí fún, tí èèyàn bá ní ìpèníjà nípa kòkòrò ìgbóná, bóyá chicken pox tàbí measles, bóyá ó ti níbà tẹ́lẹ̀, bóyá ibà yẹn wá jẹ́ kí ìgbóná jáde lára rẹ̀. Ìgbóná yìí ewé èèyàn bàbá wa máa lò fún, bá a ṣe gbóhùn náà ni, àmẹ́ni yóò máa fi rárá, yàtọ̀ tó wà mẹ́ni yẹn yóò tún máa fi ra ojú ibi tí ìgbóná yìí ti mú, yóò sì tún máa mú ní ẹ̀ẹ̀mejì lójúmọ́, láàárọ̀ àti ní alẹ́. Ìwúlò wo ló tún wà fún ewé rinrin? Ìwúlò rẹ̀ pọ̀ gan o. Ẹ jẹ́ ká tó mẹ́nu bà ìwúlò pàtàkì kan tó tún wà fún ewé rinrin. Ìwúlò ẹlẹ́ẹ̀kejì, tí obìnrin tí wọ́n bá sọ pé bóyá yálà ọmọ ò dúró dáadáa nínú obìnrin, bóyá ó lọ sílé ìwòsàn òyìnbó, wọ́n ní ọmọ ò dúró ní àyè tó yẹ kó dúró sí, tàbí wọ́n tiẹ̀ ń sọ fún ẹni tó wà nínú oyún tó jẹ́ aláboyún wípé ọmọ yìí bàbá rẹ̀ ló yẹ kó bí, kò tí wàá tètè bí, tàbí aláboyún bá ń rọbí lọ́wọ́. Torí owó yìí ó dáa jù ká jẹ́ kí àsìkò ìbí ọmọ kó súnmọ́, kó tí aláboyún tí ó lò kó ti wọnú oṣù 9, kó ti lo oṣù 9 rẹ̀ kan kó pé kó tó lò ó.